Ọ̀rọ̀ lórí bàbá ọ̀tẹ̀ ni mo mú wá. Ẹ jẹ́ kí gbogbo ọmọlẹ́yìn àwọn àfáà, ẹ jẹ́ á gbà fáfáà wa. Gbogbo àwọn tó bá mọ̀ yín lẹ́yìn àfáà, àfáà yín ni wọ́n mọ̀ kì í ṣẹ̀yin. Ẹ má gbéra yín lékè àfáà yín. Ni bàbá ọ̀tẹ̀ inú mi fi máa ń dùn sí wọn lójoojúmọ́. Ni wípé bọ́mọ bá gbàfà fọ́gà rẹ̀, kò sọ́gbọ́n tó fẹ́ dá sí láyé, ó ní lọ síwájú. Ẹsẹ̀ tí àfáà rẹ bá ti fi lélẹ̀ ló dáa kí àwọn ajánásí ó tẹ̀lé. Bàbá ọ̀tẹ̀ ṣe dáadáa. Bàbá ọ̀tẹ̀ ṣe dáadáa nítorí pé ó jẹ́ ìwúrí fún ọ̀gá rẹ̀. Ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. Bí o bá ń jánásì fọ́gà rẹ, bínú ọ̀gá rẹ bá ń dùn, gbogbo ajánásí àfáà mo bá wí. Má sọ wípé torí pé inú ọ̀gá rẹ ń dùn kó wá máa hùwà tí ó máa bàánújẹ́ nígbà tẹ́ ẹ bá kúrò ní orí wáàsí. Gbogbo nǹkan tọ́gá rẹ bá fún ọ, jẹ́ kó tẹ́ ọ lọ́rùn. Gbogbo àwọn àfáà wa nísìnyí tó jẹ́ àwọn àfáà wa tí wọ́n ń ṣe wáàsí káàkiri, àwọn ọmọ wọn máa sọ pé wọ́n fẹ́ nìkan lówó jù àwọn lọ, kò sọ́gbọ́n rẹ̀. Òhun ni wípé àwọn àfáà gan máa wò pé ìwọ kéré, o ò lè bá wọn pín déédé, ìwọ máa bọ̀, jẹ́ kí n fún ọ lówó sí i. Bàbá ọ̀tẹ̀ wá ṣe dáadáa torí pé bẹ́ẹ̀ bá gbàgbé, kí Amiru Jesse bàbá wa kó tó kú, ó fi ipa lélẹ̀ pé àwọn fẹ́ kọ́ mọ́sálásí, àwọn sì fẹ́ kọ́lé kéwú. Ẹ wá wo nǹkan tí bàbá ọ̀tẹ̀ ṣe torí pé àjẹ́ńdà àfáà rẹ̀ ni. Mo bá a dúpẹ́ fọ́lọ́run. Ẹ dákun, ẹ bá mi gbọ́ kiní, gbogbo yín ẹ máa mọ́mọ lọ ilé kéwú bàbá ọ̀tẹ̀ o. Abi Bakire bàbá ọ̀tẹ̀ As-Salafi. Sheikh Abubakar bàbá ọ̀tẹ̀ Salafi Arabic and Islamic Center. بابا ومن يولد يعيش فيموت كالله يمر خياله في الكائنات أليس الحق أن العيش فاني وأن الحي لا يزول الممات وأن الحي أما والله لو علم الأنام بما خلقوا قال الشاعر الفرزدق همام دنا الجلسة مركز الشيخ أبي بكر. Ẹ jẹ́ kí á mọ́mọ lọ ilé kéwú bàbá ọ̀tẹ̀. Ó ní boarding school. Ẹ jẹ́ ká mọ́mọ lọ ilé kéwú bàbá ọ̀tẹ̀. Mọ́sálásí wà ńbẹ̀, tó bá dé mọ́sálásí bàbá ọ̀tẹ̀, ó dàbí mọ́sálásí Mọ́kà. Ìdí ọ̀rọ̀ mi tí mo mú wá láàárọ̀ ni wípé ẹ jẹ́ á gbàfà fún àfáà wa. Gbogbo ẹ̀yin ajánásí, ẹ farabalẹ̀ lẹ́yìn àfáà yín. Nǹkan táfáà yín ò bá ti fẹ́, ẹ má ṣe é. Ẹ farabalẹ̀, ẹ̀yin kọ́ ni ẹ̀ ń jẹra yín, àfáà yín lẹ̀ ń jẹ. Gbogbo ẹ̀yin ajánásí, àfáà yín lẹ̀ ń jẹ. Ẹ má rò bẹ́ ẹ ti tó tán, ẹ ẹ̀ tíì tó tán. Ìjọ́ táwọn èèyàn bá gbọ́ pé ẹ kúrò lọ́dọ̀ ẹ̀yin, ẹ kúrò lẹ́yìn àfáà yín, ìjọ́ náà lẹ́ mọ̀ pé wọn ò ní nífẹ̀ẹ́ yín mọ́. Àfáà yín lẹ̀ ń jẹ. Àwọn àfáà yín náà sìnyàn, ẹ̀yin náà ẹ sìn àfáà yín. Ìyọ̀ǹda dáadáa ni kẹ́ ẹ gbà, ẹ má gba ìyọ̀ǹda abú. Gbogbo àwọn ajánásí, ẹ jẹ́ kí nǹkan tán bá fún yín ó tẹ́ yín lọ́rùn. Ẹ má torí social media tó ṣẹ̀ṣẹ̀ délé ayé yìí pé ẹ̀yin náà ti mọ wáàsí ṣe. Ẹ má torí social media pé ẹ̀yin náà ti mọ wáàsí ṣe. Wáàsí yín ò lè dàbí àfáà yín, ìfẹ́ àfáà yín lẹ̀ ń jẹ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, bàbá ọ̀tẹ̀ gbàfà fún àfáà rẹ̀, lọ́lọ́run fi ṣàánú rẹ̀. Ẹ̀yin náà ẹ gbàfà fún àfáà yín, kò nídìí pé tán bá ń kọ́ọ̀yàn. Kò nídìí pé tán bá ń kọ́ọ̀yàn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo ajánásí láyé,
ẹ nífẹ̀ẹ́ àfáà yín, àfáà yín náà máa nífẹ̀ẹ́ yín. Ajánásì wà tó pọ̀, ọ̀tọ̀ lèyí tí ó ka Quran, ọ̀tọ̀ lèyí tí ó ka Hadith. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bàbá Ọ̀tẹ́ kò ní bàjẹ́ o, torí inú mi máa ń dùn fún gbogbo ẹni tó bá sin nǹkan Islam. Inú mi máa ń dùn, kódà bá rọ́mọ kékeré tó mọ wáàsí ṣe, torí ẹ̀bùn ni nǹkan, ẹ̀bùn ni o, ẹ̀bùn ni kéwú o, ó rọrùn nílẹ̀ bí ni o, ó rọrùn nílọrin ni o. Àwọn ẹlòmíì ṣe ń wá láti há Fátíà tí wọn ò rí o. Àwọn míì ń wá láti há Fátíà tí wọn ò rí o. Ẹ má fàáfáà yín lẹ̀ o. Gbogbo ọmọ kéwú tó bá ti ṣe àfáà rẹ̀, lọ bẹ̀ ẹ́, wáyàn tó fi lọ bẹ̀ wọ́n. Dandan kọ́ ni kó tún wà lẹ́yìn rẹ̀ padà, sáà lọ bẹ̀bẹ̀. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.